wàhálà ti wà báyìí o ẹ̀yin èèyàn mi. Muyideen ti bẹ̀rẹ̀ sí ní tú àwọn àṣírí pásítọ̀ Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ló sì ṣàlàyé bóun ṣe dèrò mọ́ṣáláṣí bó ṣe dọ́dọ̀ àwọn àáfàá tí wọ́n wá mú lọ sí mọ́ṣáláṣí tí wọ́n sì kọ̀ǹvàtì ẹ̀ sínú ẹ̀sìn ìsìláàmù. Ọ̀rọ̀ yìí mà tún le koko mà tún gbẹnu tán. Ẹ̀yin èèyàn, Muyideen ṣàlàyé ó ní pásítọ̀ Àgbàlá Gabriel kò mú òun kúrò ní under bridge lọ́jọ́ náà tí wọ́n kọ́kọ́ rí òun wò nítorí wípé kán lè ṣèwọ́n láàánú kán lè ṣèwọ́n lóore o. Ó ní pásítọ̀ Àgbàlá Gabriel pé intention tó fi mú òun kúrò ní under bridge lọ́jọ́ náà lọ́hùn ó ní láti fi òun pawó lórí social media. Eléyìí lágbára ẹ̀yin èèyàn ẹ̀gbọ́n ṣe lóòótọ́ ni. Bẹ́ẹ̀ ni Muyideen tún ṣàlàyé ó ní nígbà tóun kúkú pàdé pásítọ̀ Àgbàlá Gabriel lọ́jọ́ náà lọ́hùn ó lóun sọ fún pé ọpọlọ òun dá pé o kò sí nǹkan kan tó ṣèun ní làákàyè o pé làákàyè òun ò jí pépépé. Ó ní àmọ́ pásítọ̀ Àgbàlá Gabriel rí òun nírí ẹni tí nǹkan ṣe ẹni tí skankan wọ́rì rẹ̀ lóun sì sọ gbólóhùn kan fún un lọ́jọ́ náà wípé òun lè tà á nítorí wípé kò sí nǹkan kan tó ń ṣèun ní ọpọlọ ọtí àti sìgá onìkan ni ó ń dà láàmú tóun máa ń mu tó sì ṣe wípé iṣẹ́ àtìyà náà sì ni ó gbóhùn. Ó ní àmọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ lọ́jọ́ kìíní àná pásítọ̀ Àgbàlá Gabriel ó kọ tí ọ̀gbọ́n sí kò tẹ́tí sí ó ṣà ń wò òun níwò ẹni tí nǹkan ṣe ni nítorí kó bá àṣà lè fi òun pa owó lórí social media. Eléyìí lágbára o ẹ̀yin èèyàn. ṣebí kò sí ní tó ṣe yín. I'm well okay brain. Sorry, sir. 100% brain, 100% sense. Bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ mo lè ta yín níbi tí ọpọlọ mi pé dé. Àmọ́ tó ṣe pé pásítọ̀ Àgbàlá Gabriel kò fẹ́ kọbi ara sí òun nígbà náà ó ń lérò wípé nǹkan kan dààmú ọpọlọ òun ni tí ó sì mọ̀ pé kókókó báyìí ni ara ọ̀tá ń le gbogbo ọpọlọ òun gbogbo làákàyè òun ó pé síbẹ̀ pérépéré. Ó lágbára o ẹ̀yin èèyàn kí ni ká ti pe gbogbo eléyìí tó tún jẹyọ báyìí lórí ọ̀rọ̀ Muyideen àti pásítọ̀ Àgbàlá Gabriel. Muyideen ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé o ó ti ń ṣàwọn àlàyé kan tó ṣe wípé ó lágbára ó le koko àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ló ń sọ jáde nínú fọ́nrán yìí o. Àfi kẹ́yìn èèyàn mi kẹ́ ẹ tún farabalẹ̀ kẹ́ ẹ bá mi wò tẹ́ ẹ bá ṣe wá wò ẹjọ́ ẹ máa bá mi fèrò yín lórí ẹ̀ sí comment section. Ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ dẹ̀ máa follow wa ní gbogbo channels. Àfáà tó mú mi dé ọ̀dọ̀ àfáà yẹn wọ́n wo prógrámù wọ́n wo bí lórí ọ̀rọ̀ èmi àti Àgbàlá Gabriel bó ṣe ń trend káàkiri ní social media tí wọ́n gbá lọ́kàn lósì níwá lẹ́yìn. Wọ́n rí pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ó ń jọ bíi pé gbólóhùn pé gbólóhùn pé àfúnilóko òdí ọ̀pẹ ro pé kí ló lè farú gbólóhùn yẹn pé àwọn tí ẹ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Muyideen àti Àgbàlá Gabriel ìgbà pé àwọn fẹ́ rí Muyideen ẹnikẹ́ni tó bá rí Muyideen ẹ bá wọn nọ́mbà àwọn ní WhatsApp pé ẹnikẹ́ni tó bá rí Muyideen kó bá wọn fún Muyideen ní nọ́mbà àwọn tó wà ní WhatsApp yìí. Ibẹ̀ ni ọ̀rẹ́ mi kan ti pè mí tó ti send nọ́mbà yẹn sí mi pé àfáà kan béèrè mi lórí WhatsApp pé òun fẹ́ rí mi pé òun tiẹ̀ fẹ́ mọ̀ bó o lè kí ló wà láì pé bó o lè ọ̀rọ̀ èmi àti Àgbàlá Gabriel bó o ló ṣe jẹ́ tó fi di pé rògbòdìyàn ń ṣẹlẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ gan pé àwọn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu mi. Mo ṣàkàlàyé mo ṣàlàyé fún wọn. Wọ́n wá rí nírí wípé ọkùnrin tá à ń pè l'Àgbàlá Gabriel yìí ó mú mi kúrò ní express níjọ́ náà lọ́hùn láti fi mi pawó láti fi mi ṣe jẹun ni pé kò mú mi kúrò ní express yẹn láti ṣèrànlọ́wọ́ fún mi. Ìyẹn ló wá múnú bí wọn wá wò pé kí làwọn fẹ́ ṣe lórí ọ̀rọ̀ mi.
àti pé ẹ̀sìn wo mo wá ń padà ṣe báyìí pé ṣé mo sì tún lọ church mo lè mi ò lọ church mọ́ mo ní ọkàn mi tiẹ̀ ti yọ kúrò ní ẹ̀sìn kìrìsìtẹ́nì mo ní meanwhile nígbà tí odidi pásítọ̀ tó bá lùyàn ní odidi adúrú jìbìtì bẹ́yẹn kí ló dé àáfà ò lè lùrù jìbìtì bá ń láyé ẹ̀sìn Islam kò burú tó báyìí ìwà gbìyànjú ẹ̀sìn Islam náà wò àti pé gan inú ẹ̀sìn Islam gan ni a bí mi sí ìpọ́njú ló gbé mi dé inú ẹ̀sìn Christian tí ìpọ́njú ló gbé mi dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel tí mo fi di ẹlẹ́sìn Christian bí mo ṣe wá padà sí inú ẹ̀sìn Mùsùlùmí nìyẹn ẹ ṣe Àgbàlá Gabriel ó kàn rí mi ó ń gbé mọ́tò kọjá ní express ní inú go slow tí mo ti ń pa car charger àmọ́ mo máa ń pa car charger nínú go slow gbà yẹn Àgbàlá Gabriel ṣe rí mi jọ yẹn ìgbìjọ yẹn irun kú mọ́ mi ló ẹ̀ mọ̀ ìpọ́njú òṣòwò àtijọ́ àti mu ó nira gbogbo ẹ̀ ṣáà ṣe bákan ìrètí Àgbàlá Gabriel rí mi jọ yẹn wọ́n ń wò mí níwò pé ṣé ẹni yìí ṣé ó ní ọdẹ orí ni àbí nǹkan kan mo ń jẹ́ kó yé Àgbàlá Gabriel jọ náà lọ pé mo lè máa mutí mo lè máa mu sìgá kí n dẹ̀ máa mu gbó àmọ́ bẹ́ẹ̀ ṣe wáyé o mo lè pààyàn o Àgbàlá Gabriel wá rí i pé eléyìí ò ya wèrè orí eléyìí pé ó mọ nǹkan tó ń sọ lẹ́nu Àgbàlá Gabriel wá gbé mi lọ sí church ẹ̀ ǹjọ́ náà lọ́hùn mo ń jẹ́ kó yé Àgbàlá Gabriel ǹjọ́ náà lọ́hùn ní èmi ò lè wá church yìí èmi ò lè lọ church ògógóró àti sìgá igbó gbogbo ẹ̀tẹ́mi ó ti mu yóò rùn pa gbogbo yín nínú church ni Àgbàlá Gabriel ní bí ó ṣe wá ọya bí wọ́n bá ti ń rùn pa wá nínú church á máa fara mọ́ bẹ́ẹ̀ tẹ̀lé mi já lọ tó ògógóró àti sìgá tí ó bá máa rùn pa wá nínú church àfaramọ́ bẹ́ẹ̀ ni ló ṣokùnfà tí mo fi tẹ̀lé Àgbàlá Gabriel lọ́jọ́ náà lọ nígbà Àgbàlá Gabriel wá gbé mi dé àkàtà rẹ̀ ní church rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe ló bá gbé mi sórí social media ló ṣe live video fún mi òun ṣeéṣe wípé bóyá kóun ó fi mí pawó ọjọ́ kan yẹn péré kóun ó fi mí lẹ̀ kí n ṣe ilé ayé mi bó bá ṣe wù mí ṣàdédé ni gbogbo àgbáyé gba ọ̀rọ̀ mi ni wọ́n gbà kan rí pé ọmọ eléyìí ó ti dọmọ àgbáyé gbogbo tó bá lóun fẹ́ láti bẹ̀rẹ̀ títí dópin ní gbogbo ìrìn àjò ayé rẹ̀ àwọn ó ṣe gbogbo ẹ̀ fún gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sí ní dáwó wọ́n dáwó fún Àgbàlá Gabriel pé kí Àgbàlá Gabriel kó fi owó yẹn kọ́ ilé fún mi torí pé kí ilé yẹn má bàa di tèmi kó má bàa jẹ́ tèmi kí ilé yẹn kó lè bàa di títí Àgbàlá Gabriel Àgbàlá Gabriel ó lọ kọ́ ilé yẹn sí inú ọgbà chọ́ọ̀chì rẹ̀ látàrí wípé mi ní access sí ilé yẹn níjọ́ iwájú torí pé kí má bàa ní access sí gbogbo donation gbogbo owó tí gbogbo àgbáyé dá fún tí wọ́n dá fún mi tí wọ́n dá sínú àkáǹtì Àgbàlá Gabriel pé kó fi ṣe gbogbo nǹkan fún mi torí ẹ̀ kò jẹ́ kí Àgbàlá Gabriel kò jẹ́ kó open bank account fún mi torí ẹ̀ kò jẹ́ kí Àgbàlá Gabriel kó fún mi ní access láti lọ ṣe NIN nígbà tí mo sá kúrò ní ọ̀dọ̀ Àgbàlá Gabriel ni mo ṣẹ̀ṣẹ̀ lọ ṣe NIN ní bí ọ̀sẹ̀ méjì báyìí sìn ọ̀sẹ̀ tí ń bọ̀ ni wọ́n ní kí n wá gba slip original slip NIN yẹn wọ́n ní kí n wá gbà ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Alhamdulillah. So Àgbàlá Gabriel inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi inú àkáǹtì Àgbàlá Gabriel gbogbo owó yẹn wà o Àgbàlá Gabriel fún mi ní 1 kobo nínú gbogbo owó yẹn
èmi ò dẹ̀ wá fi ṣèjà mi ò fi ṣèbínú. ó mà wá lágbára o níbi tọ́rọ̀ Muyideen àti pásítọ̀ Àgbàlá Gabriel máa padà já sí kò tí ì yé èèyàn o torí gbogbo eléyìí tí Muyideen tún sọ kalẹ̀ yìí ó tún tojú sú ni ẹ gbọ́ ṣé ká sọ pé lóòótọ́ ò ní gbogbo àwọn ọ̀rọ̀ tí Muyideen sọ wípé ó ṣẹlẹ̀ àmọ́ nǹkan kan tó dá èmi lójú ó ní pé ọ̀rọ̀ Muyideen àti pásítọ̀ Àgbàlá Gabriel ọ̀rọ̀ àwọn méjèèjì dàbí ọ̀rọ̀ lọ́kọ-láya ni tó ṣe wípé ìdí táwọn méjèèjì fi pínyà àwọn nìkan ni ó yé pásítọ̀ Àgbàlá Gabriel ohun tó ṣe fún Muyideen bẹ́ẹ̀ ni ó sì yé Muyideen ohun tó ṣẹlẹ̀ sí i lọ́dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel lẹ́yìn àwọn méjèèjì yìí Ọlọ́run nìkan ló tún rí àárín wọn. And that is why tó fi ṣe pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ó tojú sú ni ó sọ sí ni lẹ́nu ó bòyẹ̀ sí ọ̀rọ̀ ìfẹ́ lágbára ju bá ṣe ń lérò ẹ̀ lọ ju bá ṣe ń wò ó lójú kékeré báyìí lọ àmọ́ gbogbo ẹ̀ bí Muyideen ohun tó fẹ́ gangan bí ó ṣe tẹ̀ lọ́wọ́ ó yọ Ọlọ́run bí pásítọ̀ Àgbàlá Gabriel náà sì ṣe yọra rẹ̀ nínú gbogbo wàhálà ohun rògbòdìyàn tó kọlù yìí látàrí oore ṣíṣe ó yọ Ọlọ́run wò ẹ̀yin èèyàn gbogbo ojú tẹ̀yin náà bá fi rí ẹ máa bá mi jù sí comment ẹ má sì gbàgbé láti máa subscribe ẹ like fídíò ẹ follow wa ní gbogbo channels kẹ́ ẹ sì máa bá mi share lórí ayélujára ire o.